ìlú Ìdálóró ní pàjẹ́ lẹ́yìn ìgbà tó jẹ Eleku Agba yìí ní agbára náà ìdòrò àtúrẹ́ lọ́wọ́ kéde àwọn ọdún ẹbí báyìí nílé jókòó ọjà ẹgbẹ́ olùkọ́ ènìjà o ènìjà lẹ́yìn wọn o ní tó ń jẹ Eleku Agba Ìdálóró ló ń jẹ òdì kò ẹwẹ̀rẹ̀ pé tẹ́ fọ́fọ́ wa jẹ ó dẹ̀ fọ́ wa jẹ ọjà kẹrẹ ẹ̀mú dání o ti sì tó kọ́ lẹ́yìn o ẹ gbọ́dọ̀ já o ẹ gbọ́dọ̀ já lẹ́yìn wẹ̀ o ní ìgbàlú lẹ́jẹ̀ rẹ̀ ikú a máa kébí eku ní ti Ìdálóró ẹ̀yẹ máa kébí ẹyẹ o gbẹgbẹrú ní Ìdálóró fẹ́ ní dáadáa mọ́lùkù àṣẹ wọn gbẹgbẹ ìlú márààrún mẹ́fẹ̀ẹ̀fà ni afọ márùn tó lọ́wọ́ pọ̀ lórí ara wọn ìlú mẹ́fẹ̀ẹ̀fà ọdọ rẹ ní Ìdálóró ọdọ rẹ ìdèdè náà ọdọ wọn náà ìdọwọ Eleku Agba ló jẹ ní ṣe fún yín mask ṣe fún yín mask no àwọn lò wọn fẹ́ àwọn kẹjọ pọ̀ pẹ̀lú. ó ti ń bọ́ sí láti ẹ̀sìn lọ́wọ́ ó ti ń gbọ́ ọ̀rẹ́ gbọ́. Ọlọ́run bá rí Ọlọ́run bá tí ọ̀tọ̀ ìṣọ́nà látọ̀lú Ìdálóró ìṣọ́nà kí ẹ bá mo fa àwọn ìyá mi ṣeré mothers. Fatai, o ti wá jẹ́ ìwé wọn. Àdìgbò jẹ́ tó máa fẹ́ dá o. Ìlú Ìdálóró, wọ́n gbèrò ọmọ wọn. Kéèké wọn tí àbá ń tó kẹ́tẹ̀ ẹ̀rù kan gbà káwọn máa gbà káwọn wọn lé o. Alọ́gbẹ̀ bá àwọn ẹgbẹ́ o. Àlọ́ ìjà àbà, ó ti wùdí jẹ búrò máa lò ó. Wọ́n kò ti jẹ búrò máa lò ó. Ẹ̀dìbànúrọ̀. Ẹ̀jẹ̀ tán máikrófóònù kan fún ọ ní ìta lóyún ká sọ pé àmàdéfìlà náà. Olóyè ní pápá jẹ́. Nítorí kí ló yẹ máa pàjẹ́. Ìdìbànúrọ̀ sọ ká àdéfìlà náà kọ́ sọ lóyún. Ẹ̀rọ kan kí ní kọ́ lo máikrófóònù. Èmi mọ̀ kọ́ tó torí ẹ̀ gbé. Lágbẹ́ ilé ìgbìmọ̀ àdìgbò tó rẹ̀ mú kí o. Òkè ìjà sókè ìjà. Òkè lọ́la ẹ̀ máa lọ. Ọláríwájú ẹ̀kọ́ ẹni tó lárẹ́ yìí. Abẹ́ yóò máa mú. Ìbẹ̀gbẹ́ tí mo gbé nínú ìlú bẹ́ẹ̀ o. Akùnṣẹ́ tàmùrà èso. Àkùrẹ́ náà ní ṣòkò. Olókùn náà àbúrò àkùrẹ́ o. Bàtí sọ ní ìtumọ̀ pàṣẹ yìí nìyàn. Onẹ́rìí o. Ìlànà ẹ̀kọ́ ẹ wò. ó fa ìníṣẹ́. orí òde fún ẹ gbọ́dọ̀ ní Congratulations to the Eleku Agba of Eleku Agbo of Odo-Aloro. He's now a double chief, now newly crowned. Live in Bẹ́ẹ̀ni, ìgbà ó lẹ̀ rí o. Ọmọ ìgbà pàṣẹ náà. Eleku Agba Ìdálóró àṣẹrun rẹ̀ now on the 12th of April 2026, the Eleku Agba of Odo-Aloro has been installed by the Aloro of Aloro. Yes, God bless. Eleku Agba. High Chief Ajagungbade Fatai. Congratulations as he's been installed. That's Chief Ajagungbade Fatai being installed as the Eleku Agba of Odo-Aloro.
by High Chief Salu. The Aloro of Aloro. Very historic. Congratulations.